èké ní àṣírí ti tú o, àṣírí ti tú o, àṣírí ti tú o, àṣírí ti tú o, ẹ wá gbọ́ yé àṣírí ti tú ẹ bá sọ fún wọn pé èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní yòpọ̀ rẹ o alájọbí ní yòpọ̀ ẹni tó bá dà ní èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní yòpọ̀ rẹ o alájọbí ní yòpọ̀ ẹni tó bá mọ̀ ni tó bá dà ní ọmọ Yorùbá ẹ má dà wá o ẹ má dà wá o ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ẹ má da Yorùbá nation o ẹ má da Yorùbá nation o ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ẹ má da Yorùbá nation o ẹ rántí pé kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá ohun kankan wúrọ́dógún lè ní wúrọ́dọ́gbọ̀n tó bá dọ̀la ohun gbogbo lọ́wọ́ orí ni Yorùbá nation tá à ń ṣe yìí ọba báwa fàlùbáríkà sí Mr. Fọlábí àbí Mr. Fọlábí ẹ káàbọ̀ ẹ ṣé thank you ẹ káàbọ̀ everybody thank you ẹ ṣé o ẹ ṣé ọwọ́ yẹn máa lọ sókè o àpò ṣẹṣẹ múra ò kí ń gbé àpò yín ò ní gbẹ ó ga o ẹ káàbọ̀ which kind you find this one no be my phone o this one na borrow phone Mr. Bimbola Williams, God bless you. Phone mi kọ́ lélẹ́yìí. This is my phone. Phone tí mo lò yẹn. You look fine. Na borrow phone. Èmi ò pupa, èèyàn dúdú ni mí. Iná. I will still go back to my good afternoon must be àti gbogbo èyí tó wọlé. I will still go back to my phone. Mo fẹ́ tí máa lo phone inú mi máa ń dùn báwọn èèyàn ṣe máa ń bú mi. Ẹlẹ́nu jábàjábà, ẹlẹ́nu jòbòjòbò. Oh, tí ẹ fine. I'm always happy tí máa lo fóònù yìí tí máa ka kọ́mẹ̀ntì àwọn èèyàn wọ́n yẹ máa ń bú mi ẹ káàbọ̀ èmi náà ti di must be àṣírí ti tú o àṣírí ti tú o àṣírí ti tú o èké ní pẹ̀lú ẹ má bínú pé mo ti sórí yẹn kan èpè ní polè ilẹ̀ dídà ní yòpọ̀ rẹ o alájọbí ní yòpọ̀ ẹni tó bá dà ní gbogbo ẹ̀yin tẹ́ ń da Yorùbá nation ẹ má dà wá o ẹ má wà distracted o if anybody is telling you pé Yorùbá nation ti ṣe kinní kan Yorùbá nation ti ṣe kinní kan ẹ má wà distracted Yorùbá nation gidigba we stand we gather there all what we need is focus and unity gbogbo kan tá a need ni focus stop saying I'm fine jàre okay you know fine àní mi ò máa change sí fóònù mi o ẹ lórí mi tó máa ṣe gbọ́rọ̀ báyìí sí tí máa lo fóònù mi mo yá fóònù mi kọ́ ni fóònù tí mo lò láti fi jẹ̀rìn fóònù mi kọ́ don't let anybody tell you pé Yorùbá nation ti ṣe kinní kan I don't want to mention name I am not for that ẹ pálápá kéni mi ò lè jà apá mi fúyẹ́ but ẹ yẹ kí n sọ kinní kan fún yín Yorùbá nation all what we need is focus and we don't allow people to distract us bàbá ń jẹ́ Akíntóyè bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìyá Dúpẹ́ Onítìrì àti àwọn àgbààgbà tí wọ́n wà nínú Yorùbá nation tí wọ́n ń tú ọkọ̀ Yorùbá nation àtúnyè lẹ́ máa tú ẹ ní wàwá dà sókun ẹ ní wàwá dà sọ́sà àtúnyè lẹ́ máa tú ọkọ̀ Yorùbá nation gbogbo Yorùbá nation agitators Abímbọ́lá ẹ ṣe jàre Ọlọ́run máa rìn lọ́wọ́ ẹ tó rẹ́rìn tó fi fóònù mi rẹ́rìn máa change sí fóònù mi ń sẹ́ máa rógí tó máa ṣe gbọ́rọ̀ ètè máa ṣe mo láìkí fóònù yìí bàjẹ́ ẹ pé fóònù yìí sì máa ti máa rí kọ́mẹ̀tì oríṣiríṣi ẹ wọ́n ti máa bú mi ẹlẹ́nu jábàjábà olórí jòbòjòbò mo láìkí fóònù yìí máa ka kọ́mẹ̀tì mo máa rẹ́rìn mi máa dùn ni àwọn tó pàdé mi ní ibi tí mo lọ́njọ́ Sunday wọn náà wá wí iṣẹ́ yìí lélẹ́yìí irú fóònù wo lẹ́ ń lò yìí and I will not change that phone this phone we gather there we come together mi ní change yẹ mo like àwọn èèyàn ṣe máa ń bú mi so bàbá Bánjí Akíntóyè olóyè Sunday Ìgbòho ìjàwá Dúpẹ́ Onítìrì gbogbo ẹ̀yà àgbàgbàlẹ̀ Yorùbá pátá tẹ́ǹtù ọkọ̀ Yorùbá nation wà láì àtúnyè lẹ́ máa tù ẹ ní tùwá dàsókun ẹ ní tùwá dàsọ́sà Yorùbá nation ó máa dúró
ilẹ̀ Yorùbá ó máa wá sí ìmúṣẹ ní àṣẹ ti Elédùmarè. Don't be deceived o. Ẹ má kéèyàn kan tàn yín. Ẹ má kéèyàn kan bu omi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn. Ẹ jẹ́ ká ní lọ́kàn pé ilẹ̀ Yorùbá ó máa dúró fún wa. Tó bá wá dúró wọn nífẹ̀ẹ́ yín ṣàwátì, wọn nífẹ̀ẹ́ mi náà ṣàwátì. Ìtàn máa ní ká má sọ Yorùbá nation mọ́. Yorùbá nation ó ti ṣe kinní kan, ó ti ṣe kinní kan. Ká má sọ Yorùbá nation mọ́. Àwọn tó ń sọ̀rọ̀ yẹn mi ìrò bóyá wọ́n mọ̀ pé ASUU strike. Àwọn ọmọ tiwa ní South West wọn ò lọ sí school. ASUU strike wọ́n ti lọ block airport road nísìn, local airport road wọ́n ṣe kinní níbẹ̀. How many months ni tí ASUU ti strike? Wọ́n dẹ̀ ń lọ sí iléèwé nílẹ̀ Haúsá. Ṣé tí wọn ò bá sanwó teacher, tí wọn ò sanwó lecturer nílẹ̀ Haúsá, ṣé wọ́n máa lọ sí school nílẹ̀ Haúsá? Bẹ́ẹ̀ tí wọn ò sanwó àwọn lecturer àtàwọn ọmọ tiwa, àwọn ọmọ tiwa ò lè lọ sí school. Ẹ̀dẹ̀ ká bá sọ̀rọ̀ nípa Yorùbá nation. Ṣé gbogbo wa ń sin àti rí handwriting Buhari lórí kíní pé Buhari àtàwọn Gàmbàrí wọ́n ní hidden agenda. Wọ́n Nàìjíríà la máa dúró fún ẹ̀ẹ́dọ̀ máa gba Yorùbá nation before 2023 láti wá gba Yorùbá nation ẹnu jábàjábá bí ẹnu Yorubawuyi. Pop Bay, please call me after this show. Pop àbí Pop ni Pop Bay. Call me after this show. Jọ̀ọ́ mo fẹ́ rán iṣẹ́ kan yá mi ò ní dáhùn. Ẹ má gba Yorùbá nation. Ẹ má sọ̀rọ̀ nípa Yorùbá nation. Kí ló yẹ tí wọ́n sanwó lecture? We are not one. Buhari ti show everything pé we are not one. Wọ́n sanwó lecturer ní north. Àwọn tó wà north wọ́n lọ sí school. Wọ́n sanwó lecturer ní south west. Àwọn ọmọ tí wọ́n lọ sí school. Ẹni ká má sọ̀rọ̀. Ká má bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Tí wọ́n bá ń jáde kí tó ìbá kówó jẹ nísìn. Ó try. Kódà kó lè Sunday Igboho kówó jẹ báyìí. Ó try. Because kí o tó lè fi comfort zone tiẹ̀ sílẹ̀ kó lọ sí asylum ní Benin Republic wàhálà iṣẹ́ ló ṣe. Bàbá Akíntóyè tó bá ń ṣiṣẹ́ ní Benin níbi bíi wọ́n á máa gba per hour. Mi ìmọ̀ye tàbí fún bàbá Akíntóyè at his age. Mi ìmọ̀ye tàbí fún bàbá Akíntóyè tó fẹ́ tó bí age bàbá yẹn tó fi ilé ẹ̀kọ́ ẹ̀ sílẹ̀ tó ń bọ̀ta láti sọ̀rọ̀ nípa Yorùbá nation. Ó fi live at risk ni. Even our tá ń sọ̀rọ̀ yìí. Bá tó pa sí Nàìjíríà yìí, a mọ̀ pé a fi live wa sí line ni. A mọ̀ pé risk la fi live wa sí. Èló ni bàbá Akíntóyè kówé ṣàkáǹtì, ó kéwé jẹ. Èló ni bàbá Akíntóyè kó jẹ. Ọmọ Yorùbá kíní kan post tán ni wọ́n san owó sí. Èló lè san síbẹ̀. Èló lè mi ti san síbẹ̀. A rí òbítíbitì owó táwọn ọmọ Ìgbò tí wọ́n sọ sí àkáǹtì wọn. Nnamdi Kanu tó bá fẹ́ lọ sí anywhere àwọn ọmọ Ìgbò máa ń gbé jẹ́ẹ̀tì fún ni. Ọláyínká Balógun ẹṣẹ́ ọ̀yá máa lọ sókè. Tí Nnamdi Kanu bá fẹ́ lọ sí anywhere àwọn ọmọ Ìgbò máa ń gbé jẹ́ẹ̀tì fún ni. Ìgbé jẹ́ẹ̀tì fún ọ̀rọ̀ Bánjí Akíntóyè. Ọmọ àlè ilé ìwé pariwo. Ọmọ àlè lọ fọwọ́. Ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Please ṣé ẹ̀ ń gbọ́ mi? Ṣé ẹ̀ ń gbọ́ mi pẹ̀lú kíní tó ń dùn yìí? Ẹ bá mi kọ́ síbẹ̀, ṣé ẹ̀ ń gbọ́ mi pẹ̀lú kíní tó ń dùn yìí? Ìyá màá ti tẹ̀ta mi lọ́sàn-án yìí. Àdúpẹ́ o, Ọlọ́run ti gbóhùn lẹ́nu ẹ̀. Ẹ ń gbọ́ mi, God bless you. Èló ni bàbá Akíntóyè? If bàbá Akíntóyè is my father, pé èmi nìkan ló bí, ó ti entitled to owó oṣù, owó oúnjẹ, owó wardrobe allowance, even owó newspaper allowance. Mo dẹ̀ fẹ́ wo. Ọlọ́ládé ẹ ṣé mo dúpẹ́ wáyà wọn lọ sókè. Even wardrobe allowance, even newspaper allowance. Bàbá Akíntóyè ó ti entitled sí. Talk less pé bàbá Akíntóyè ó bí ọmọ tó pọ̀. Ọmọ tó gba àtàṣe Yorùbá nation, àwọn ọmọ bàbá Akíntóyè ni. So paying anything to bàbá Akíntóyè's account. Ó bàbá Akíntóyè jókòó sí Benin Republic. Ó ń gbowó oúnjẹ, ó ń ṣe fàlàlà, ó ń ṣe pololo. Mi ò rí ìta sọ́fọ̀ bàbá Akíntóyè torí kò jẹ́.
release ẹ̀ṣẹ̀ wọ́n yẹn máa lọ sókè inú owó tí bàbá Akíntóyè ń kó jẹ ni wọ́n ti ń fò káàkiri wọ́n fẹ́ lọ sígbá wọ́n fẹ́ lọ sáwo pẹ̀lú lẹ́tà wọ́n fa àwọn gbogbo lẹ́tà tí wọ́n ń kọ yẹn bàbá Akíntóyè owó ló fi kàwé kó tó dé emeritus kí bàbá Akíntóyè tó lè tọ́ kó tó di emeritus kó tó lo ọpọlọ kó tó máa kọ ìwé àbá yẹn mo wọ́n jọ òótọ́ ń sọ̀rọ̀ wọ́n nígbà mi àwọn máa kọ 80 pages of ìwé. That is why I respect my afa owó ló fi kéwú. That's why I respect my teacher owó ló fi kàwé. Tí bàbá jẹ́ tó ìbá lè jókòó ṣé tí bàbá tó kọ Yorùbá yẹn kọ ṣé mi lè kọ ni. Do you expect me láti wá jókòó láti wá kọ 80 pages of ìwé ibo ni mo ti ráyè. So giving Baba Akíntóyè ẹ̀yin tẹ́ fún Baba Akíntóyè lówó if you are one of them tó fún Baba Akíntóyè lówó please continue giving Baba Akíntóyè owó ẹ̀ níṣẹ́ ni. To me giving Baba Akíntóyè ní owó mo rán owó mi níṣẹ́ ni. Baba Akíntóyè is doing what I cannot do. Then I will use my owó. I am beautiful today. I will use my phone. Then you will know I am not. Then give Baba Akíntóyè owó. It's just like mo rán owó mi níṣẹ́. Láti lọ ṣe nǹkan tí mi ò lè ṣe. Èló la kó kalẹ̀. Táwọn ọmọ Ìgbò ti ń gbé millions of naira kalẹ̀. Mo appreciate èèwọ̀n ìtẹ́ ìkólẹ̀ ní díẹ̀díẹ̀ náà. Mo appreciate yín o. So if anybody is telling you pé ẹ má lọ fún Yorùbá nation ti ṣe kíní kan Yorùbá nation ẹ sọ fún ọ pé tábà mú yín àbá mú yín. Èmi ò lè jẹ́ bàbá fún mi o. Ayọ̀dèjì mo kí yẹn ṣe. If anybody is telling you pé ẹ má gbọ́ tọmọ láwọn nílò yẹn sọ ẹ Yorùbá nation ti ṣe kíní kan Yorùbá nation is not dead anywhere. We will pursue it. We will keep on. Téèyàn bá rìn nígbà téèyàn bá ń sáré tí ò bá tí débi tó ń lọ bí ẹni pé kò rìn rárá ni. Àwọn bàbá yìí ń gbìyànjú. Àwọn bàbá yìí ń try. Olóyè Sunday Igboho ó fi ilé àtọ̀nà ẹ̀ sílẹ̀ ó sì ń sọ̀rọ̀. Ìyá Dúpẹ́ Onítìrí òun náà dé a máa declare ní a máa ṣe kíní kan ní. Èmi máa ń lẹ̀ka àwọn obìnrin tó bá ní ṣíṣì lórí. Ìyá yẹn mo pọ́ ní ṣíṣì lórí. Ìdá ò ń parọ́ olóṣèlú ló ṣiṣẹ́ fún. Ìdá kò parọ́ Yorùbá nation ló ń ṣe. Ìdá ó ga tán àwọn ní ìdajì olóṣèlú ìdajì kíní kan ló ṣe. Ìdá ó ga tán Ìyá Dúpẹ́ Onítìrí ó sì wà ó sì jí millions ó sì jí millions of èèyàn kalẹ̀ fún Yorùbá nation. Ẹ ṣe Mr. Adédáyọ̀ Mr. Adémọ́lá ẹ ṣe. Ìyá yìí sì jẹ́ àwọn èèyàn kalẹ̀ the same way Olóyè Sunday Igboho came tó gbà nígbà Nàìjíríà ariwo la gbọ́ ariwo la need nílùú tá wà yìí when two Nigerians are talking àwọn òyìnbó máa ń wò bóyá à ń jà ni. There was a day I was playing with my co-worker. Ọ̀gá mi ó sáré láti inú kámẹ́rà ló ti rí wa. Ó sáré ń bọ̀ ní gidigidi kí ló ṣẹlẹ̀? Alá ń sọ̀rọ̀ ni. Ó náà ń sọ̀rọ̀ àbá ń jà. Aláàjà ń ṣeré àwa ń sọ̀rọ̀ ni. That is the way tí Nàìjíríà ta ṣe mọ̀rọ̀ sọ. So do you expect us to keep quiet? Ká má sọ nǹkan, ká má béèrè fún ẹ̀tọ́ wa. Ìlú náà ti bọ́dà ti wà nílẹ̀ Yorùbá. Tí wọ́n ti ṣí bọ́dà àwọn kan kalẹ̀ nílẹ̀ Haúsá. I used to claim one Nigeria ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá o. Ẹ bẹ̀rù àwọn tó tẹ̀lé Yorùbá dó o. Ẹ yé ṣàbòsí. Ẹ yé fiwà bàyàsì. Táwọn bá gbalẹ̀ Yorùbá tiwa ní. Àwọn nǹkan wa tá a ní. Mo sọ fún yín o ẹ̀yin èèyàn. Ẹ ra ilẹ̀ lọ́wọ́ opulent homes and gardens. Ẹ ṣe oko. Ẹ gbin ọ̀gbìn. Hey, Buhari àtàwọn Gàmbàrí ní agenda. Wọ́n ní hidden agenda. Ẹ ṣe ọ̀gbìn. Ẹ̀yin tẹ́tí pé opulent homes and gardens. Wọ́n wà tó real estate whatever tó bá fẹ́ nípa ilẹ̀. 08138002359 ní nọ́mbà CEO opulent homes and gardens Mr. Toba. Ẹ ṣe ọ̀gbìn. Ebi ò ní pa wá o. Buhari àti àwọn ìran ẹ̀ ní agenda. Tí wọ́n bá ní agenda ni, can you imagine ASUU strike? Àwọn ASUU wà nílé, àwọn wà nílé, wọn ò rí school lọ. Buhari get out of Nigeria. Ó wá ní UN nísìn America bíbí.
Ọ̀ṣínbàjò get out of Nigeria. Ọ̀ṣínbàjò wà ní UK fún òkú Queen. Ṣé ilé lè máa jóná kí àwọn ọmọ sùn sínú ilé, kí ìyá wa gbé báàgì kó lóun lọ party, kí bàbá gbé báàgì kó lóun lọ òde ijó? Azumi pé ọmọ Buhari ó wà lára àwọn tí wọ́n rí school lọ, lára àwọn student asu. Azumi pé ọmọ Buhari wà lára wọn. You think Buhari will get out? Kò ní solve problem tí ó ṣẹlẹ̀ ní Nigeria. And you think Ọ̀ṣínbàjò náà máa gbọ́ síta? Kò ní solve wàhálà tó wà ní Nigeria. But àwọn Mr. Lawrence ẹ ṣe, but àwọn ọmọ tí wọn ò sí ńbẹ̀. Wọ́n wá ní ẹ má sọ̀rọ̀ Yorùbá nation, ẹ má sọ̀rọ̀. Ẹni kò kí máa pohùn má gbogbo lẹ́nu. We go talk, and Ọlọ́run Elédùmarè àti àwọn ilẹ̀ Yorùbá wọ́n á gba ilẹ̀ Yorùbá fún wa. Bọ́mbọ̀ because wọ́n this hunger in the land that became of Mr. Lawrence, God bless you. Ẹ ṣe ebi wà nílùú, president kú ò nílùú, wọ́n ń gbé àwọn èèyàn pa, vice president kú ò nílùú, and you claim one Nigeria. Ó yẹ ká gba bíbí ìwọlé. Evans billionaire, Evans dé kilo Evans the kidnapper billionaire Cheroti o wọ́n ló ń jiyàn gbé, wọ́n fún lẹ́wọ̀n, wọ́n kọ́ tẹ̀lé kó lọ pa tẹ́tẹ̀lẹ̀ ni láti jọ lọ. I am not supporting kíyàn jiyàn gbé o, I am not supporting it, but ẹ jẹ́ ká jọ wò pé ohun tó dáa fún Ìgè ó yẹ kó dáa fún Àdùbí. Wọ́n Evans jiyàn gbé, wọ́n ní kó lọ pa, later wọ́n tún yíyan yìí, wọ́n ti lọ sí kóòtù lẹ́ni ìsìn, wọ́n tún fún ní ẹ̀wọ̀n 21 years, right? Ó yẹ wá sọ fún mi, àwọn Gàmbàrí dáràn tí wọ́n fẹ́ ran jẹ oko, tí wọ́n fẹ́ ran pààyàn, tí wọ́n gé àwọn with evidence, tàti ráwọn tí wọ́n gé lọ́wọ́, tàti ráwọn tí wọ́n pa, wọ́n ní wọ́n kò láì, ọmọ Yorùbá náà ló máa bọ́ta pé àwọn Yorùbá náà kò láì pẹ̀lú wọn. Okay, fine. Ilẹ̀ Yorùbá ni, either Hausa ni, either ara Igbo ni, either anybody tó bá jẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn, kí ló tí wọ́n fún wọn ní irú ìdájọ́ tí wọ́n fún Evans, but wọ́n fún àwọn ní amnesty. Thank you jàre. Wọ́n fún àwọn ní amnesty. Buhari wà ní US, Ọ̀ṣínbàjò wà ní UK. Àwọn ọmọ tí wọ́n wà ní UK tí wọ́n ń kàwé, wọ́n mọ̀ pé Ṣàngó Mùsùlùmọ́nù dọ̀gẹ̀dẹ̀dúná tó máa bú mi sí wà níbí. Mo pa àwọn dọ̀gẹ̀dẹ̀dú náà kan tó sì máa bú mi, wọ́n sì wà níbí bí. Kí ló tí wọ́n fún àwọn Gàmbàrí ní amnesty tí wọ́n ṣe rí ìdájọ́ tí wọ́n fún Evans? Ọmọ Evans nísìn kò ní Evans sọ pé òun fẹ́ lọ ṣe nǹkan tí Evans ṣe. Bẹ́ẹ̀ tó pé wọ́n fún àwọn Gàmbàrí ní amnesty, àwọn ọmọ wọn náà wọ́n gbìyànjú sí lórí ẹ̀ ni, àwọn ọmọ wọn náà ń continue ni. Ẹni sọ pé wọ́n Nàìjíríà, ṣé wọ́n Nàìjíríà nìyẹn? Ẹni ká má gba Yorùbá nation, ká má sọ gba Yorùbá nation. Who does that? Who does that? Ẹ wá sọ fún wa kí ló tí wọ́n dájọ́ kú fáwọn tó àwọn tí wọ́n ń gbé tó ń jiyàn gbé, àná àwọn ọ̀dẹ̀ kó sì máa wá bí tí wọ́n. Kẹ́ni sẹ́yìn àwọn Yorùbá náà pawọ́ pọ̀, Yorùbá ló pawọ́ pọ̀ o, Ìgbò ló pawọ́ pọ̀ o, ẹ kó wọn papọ̀, ẹ lọ ṣe ìdájọ́ tẹ́jọ́ fún Evans, ẹ lọ ṣe fáwọn náà. Then we will believe in one Nigeria. UK and US come to Nigeria. So, ẹ má wà deceive o, ẹ má wà confused, ẹ má wà distracted pẹ̀lú anybody tó bá sọ fún yín pé Yorùbá nation ó ti ṣe kíní kan, ó ti ṣe kíní kan. Ẹ má yẹ kó jọ yín lójú. Let me quickly tell you a story of Badagry, point of no return. Ní Badagry, Odù ni ibi tí wọ́n lọ ní Badagry yẹn, kò kí ń ṣe àìmọ̀ fún olóko tèmi. Ibi tí mo mọ̀ dáadáa, tí mo ti lọ dáadáa ni. Point of no return nìyẹn. Kò táwọn òyìnbó tí wọ́n wá ń kó àwọn ìran wa ní ẹrú. Kọ̀ǹgà kan wà níbẹ̀. Àwọn bàbá wa, alákìtì ọ̀sọ̀, àwọn bàbá wa tí wọ́n wá kó lẹ́rú, tí àwọn kan, àwọn ọba, àwọn ìjòyè, àwọn alágbára ìlú, àwọn ọ̀tọ̀kùn ìlú, tí wọ́n ta àwọn ìran wọn, because ìran kan náà jọ ni wá, tí wọ́n ta wọn fún àwọn òyìnbó, tí wọ́n fi wọ́n gba umbrella, Mr. Ahmed àbí Mrs. Ahmed, ẹ ṣé mo dúpẹ́,
tí wọ́n fi wọ́n gba umbrella tí wọ́n fi wọ́n gba ìgò gin ọmọkùnrin 40 géńdé 40 old boys ni wọ́n fi ń gba ìgò gin. Ok èèyàn kan sọ fún mi pé Yorubawuyi tí pàtó ń káwọn bàbá wa yẹn lọ ṣé orí wọn ò pé wọn ò lè jà ẹ má bú wọn. Àwọn àṣírí kan wà tó yẹ pé wọn ò sọ fún yín tí àwa ti gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbàlá wa àwa súnmọ́ àgbà abèrè tán. Wọ́n ní kànga yẹn tí àwọn bàbá wa gbẹ́ wọ́n ti pè bẹ́ẹ̀ ní point of no return. Ẹ tó bá ti kọjá ibẹ̀ yẹn kò ní padà wá. Àwọn èèyàn wa àwọn ọmọ Yorùbá the same ọmọ Yorùbá táwọn òyìnbó ń kọ́ lọ lẹ́rú o. Àwọn ọmọ Yorùbá kan náà ṣe oògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Olúṣọlá Àjàyí ẹ ṣé mo dúpẹ́. Àwọn ọmọ Yorùbá náà ṣe oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ sínú odò yẹn àti inú kànga yẹn sorry wọ́n ṣe máa ń pè ní miracle well wípé ọ̀táwọn òyìnbó ní àwọn èèyàn yìí jẹ́ pé àwa dúdú aláǹkì especially àwọn àtàwọn láti Nàìjíríà a ní àǹkì asángun àwọn òyìnbó wá ń bẹ̀rù abọ́dé òkè ṣèní don't be deceived tẹ́lẹ̀ bọ̀dé bá fẹ́ gbàgbọ́dé fún Yorùbá nation nísìn ẹ má kò sí ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ kò dẹ̀ lè jẹ́ last one àmọ́ èké ló máa ń pa ẹrú èpè ló máa ń pa olè ilẹ̀ dídà ló máa ń pa ọ̀rẹ́ alájọbí ilẹ̀ Yorùbá tó dá gbogbo wa pọ̀ ló máa pa gbogbo ẹni tó jẹ́ ọmọ Yorùbá tó mọ̀ wá tó tún ṣe wá tó mọ̀ wá tó tún sọ̀rọ̀ àwòdì nípa Yorùbá nation ilẹ̀ dídà ló máa pa onítọ̀hún mi ò dárúkọ anybody o àmọ́ wọ́n tára bá ń fún pé o fẹ́ dalẹ̀ Yorùbá àbí òun dalẹ̀ Yorùbá àbó òsì dalẹ̀ Yorùbá ara wa ń fún ẹ́ ìwọ yẹn ni kò jáde kó sọ̀rọ̀ tó bá jẹ́ nítorí ẹ̀ pé mo lè fún ẹ lésì tó bá yẹ pé o jẹ́ nítorí ẹ̀ pé mo lè máa wù ẹ́ tó bá bá lára mi o ní máa fi fún ẹ lésì. Nigeria is not my country. I am from Yoruba land. Má distract me. Àwọn distraction tá à ń sọ nìyẹn. So ilẹ̀ kànga yẹn wọ́n ní àwọn ọwọ́ ni wọ́n fi gbẹ́ kànga yẹn o kò ṣàyẹ jígà o ọwọ́ ni wọ́n fi gbẹ́ kànga yẹn lẹ́yìn tí àwọn bàbá wa gbẹ́ kànga yẹn tán the same àwọn bàbá Yorùbá kan náà the same àwọn ọmọ Yorùbá kan náà ni wọ́n pe burúkú tó ló pè bí kòtò nígbà tí àwọn òyìnbó ń bẹ̀rù pé àwọn Yorùbá tó pé wọ́n ft báyìí tabadénú omi tabadénú ọkọ̀ tó fi ń kó wọn lọ wọ́n má lè tì wá sómi wọ́n má lè bá wa jà wọ́n má lè ṣe kinní kan rí pé ẹ̀yin ò máa ronú pé báwo ni òyìnbó mẹ́rin ó ṣe máa kó ọmọ Yorùbá bí 200 sínú ọkọ̀ kan tí wọ́n lè jà àwọn Yorùbá náà ṣe oògùn sínú kànga yẹn fún àwọn òyìnbó láti ta ìran Yorùbá lẹ́rú so ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá kò kìí ṣe èní àwọn òyìnbó bá ti wá ń kó wọn bọ̀ tó wá ti kó wọn lédi kànga yẹn wọ́n á ní kó mu omi inú kànga yẹn wọ́n á fún wọn lómi bí wọ́n ti bá fún yàn ní omi mu pé ẹ̀ ń travel o mu omi wọ́n á fún wọn lómi mu ǹjẹ́ ẹ mọ oògùn tí wọ́n ṣe ẹ jọ ta ló mọ omi oògùn tí wọ́n ṣe sínú kànga yẹn tótó ìbá o mo ṣe bá gbájú nílọ o mo ṣe bá gbájú nílọ o ẹ jẹ́ máa mọ̀ owó ẹ jẹ́ máa mọ̀ ọ́ sọ mo ṣe bá gbájú nílọ a gbọ́dọ̀ sọ síta tótó ìbá Ẹlẹ́dùmarè ìbá Ọlọ́run ọba ìbá yín ìyá ìbá yín bàbá ìbá jáwé ìbá wàgbò ìgbà gbogbo ẹni tẹ́ ti mọ̀ ọ́ ṣe gbogbo ẹni tẹ́ mọ̀ ọ̀rọ̀ sọ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ mọ̀ ọ̀rọ̀ sọ ìbá gbogbo yín ìbá ọmọdé ìbá àgbàlagbà mojúbà ilẹ̀ Yorùbá mojúbà a gbọ́dọ̀ sọ ta ló mọ oògùn tí wọ́n ṣe ráyè iye wọn parẹ́ God bless you. Eleni, what are you doing in London? Come back to Nigeria. I am not in London, I am in America. I will not come back to Nigeria because mi jẹ́ ká family ajínigbé. Ìran ajínigbé ló ti wá. A sọ fún yín pé ṣe àwọn tẹ́ ń wò yìí kí lórúkọ ẹ̀ náà. Mi ò tiẹ̀ orúkọ wèrè orúkọ ẹ̀ ti lọ sókè jàre. Mo fẹ́ bí orúkọ Yorùbá ní orúkọ ẹ̀ ní o. Everything I said about Buhari is coming to true. Ẹ má dá wọn lóhùn wọ́n ti ní ẹlẹ́nu jábàjábà ẹlẹ́nu jòbòjòbò. Ẹ wo ìtọ́jú come back to Nigeria yẹn. Kí ni ẹ̀ ti lọ sókè tẹ́ bá comment sábẹ́ màá rí màá lè fún lésì dáadáa.
àwọn Yorùbá ni wọ́n ṣe ògùn ráyè ewé amúnimúyè àtẹwé kinní kan mọ́ kinní kan àti kinní kan papọ̀ mọ́ kinní kan náà mú kinní kan lọ sórí kinní kan náà da kinní kan pọ̀ mọ́ kinní kan àwọn kinní kan yẹn náà pòpọ̀ mọ́ra wọn tí wọ́n dà sínú omi kànga tí wọ́n gbẹ́ tọ́mọ tí wọ́n á débẹ̀ gẹ́gẹ́ bí ẹrú tí wọ́n fi chain sáwọn bàbá lọ́wọ́ tí wọ́n fi chain sí wọn lẹ́sẹ̀ tí wọ́n kí chain bọ̀ wọ́n lọ́rùn wọ́n wá líìdì wọn lọ sídi omi kànga yẹn wọ́n á ní kán mu omi tọ́ bá ti wá mu omi tọ́ bá ti wá ń lọ iye wọn ti ra all the after 3 or 4 months wọ́n tó mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ẹ̀dẹ̀ ní kò sí nǹkan ńlẹ̀ Yorùbá nǹkan wà ńlẹ̀ Yorùbá mo dáre ẹ mọ̀ ṣé òun style wọn ti ya padà èèyàn mélòó la wà kìló náà mo dáre o ẹ ṣé mo dẹ̀ fẹ́ wo orúkọ yìí ni o Abíọ́dún Bákàrè ẹ ṣé bá ní mo bá yín lóye mo pè yín lórúkọ ẹ ṣé God bless you bóyá ayé wa àbí ayé wa àbí kíní kan I don't know your name yes ìmọ́lẹ̀ say what am I doing here can you imagine if I am in Nigeria irú wo ìmọ́lẹ̀ yìí sí because Yorùbá ti kò láì pẹ̀lú àwọn gàmbàrí láti jíyàn gbé irú wo ìmọ́lẹ̀ yìí sí the way tí ẹbí fi ń pa ẹ́ tí mo wá sí Nàìjíríà o lè jí mi gbé ó dẹ̀ wàrà mi pọ́pọ́fù ni kò lára àyà ara pọ́pọ́fù lára mi ìmọ́lẹ̀ má bínú ara mi ò lára àyà ara àwọn bàbá àwọn ìmọ́lẹ̀ yìí náà sí má jẹ́ kí n bú ẹ ara àwọn bàbá tó jẹ́ bàbá Yorùbá yẹn náà ni wọ́n ṣe ewé amúnimúyè lúbúlúbú ojú ọlọ ni wọ́n pò pọ̀ ni wọ́n dà sínú kànga Mr. Rotimi ẹ ṣé mo dúpẹ́ inú kànga yẹn làwọn èèyàn ti lọ mu omi tí èèyàn òyìnbó mẹ́rin fi wá ń tukọ̀ Yorùbá 300 Mr. Asis ẹ ṣé ẹ mọ àwọn Yorùbá wọ́n ní ọ̀pá kan báyìí ní Gàmbàrí fi ń da igba màálù táwọn bàbá mi báyìí tó bá fẹ́ lo remote control táwọn bàbá mi lẹ̀ Yorùbá tó máa yẹ tó bá fẹ́ lo remote control ló máa ń sọ ọ̀rọ̀ yẹn wọ́n ní ọ̀pá kan ní Gàmbàrí máa fi ń da igba màálù àwọn ọ̀pá kan yẹn ni wọ́n pòpọ̀ sínú kànga. So if anybody is coming now láti wá distract Yorùbá nation láti wá sọ anything bad about Babáńjí Akíntóyè ìyá Ọdúpẹ́ Onítìrí olóyè Sunday Ìgbòho ẹ̀yin Yorùbá nation freedom fighters Yorùbá nation agitators Yorùbá nation ẹ̀yin tẹ́ fi wà sẹ́yìn tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ti pẹ́ pé Yorùbá nation máa ṣe é ṣe if anybody is coming láti wá condemn yín ẹ má yẹ kó jọ yín lójú àwọn bàbá wọn náà ti ṣe níwájú àwọn bàbá wọn ti ṣe láyà níṣíwájú Yorùbá ló máa ń dalẹ̀ Yorùbá wọ́n gbé kíní àkáǹtì kalẹ̀ àkáǹtì general account kalẹ̀ Mr. Michael ẹ ṣé o wọ́n gbé general account kalẹ̀ wọ́n ní kọ́mọ Yorùbá sanwó sí Yorubawuyi èló lẹ́yìn ti san mi ò rò bóyá mo ti san $10 síbẹ̀ níbi tí àwọn ọmọ Ìgbò ti san thousands of dollars of pounds of euros sínú àkáǹtì wọn níbi tí Nnamdi Kanu ti ń gbé jẹ́ẹ̀tì private jet káàkiri bàbá Akíntóyè 504 túkẹ́túkẹ́ wọn náà ṣì ń ti káàkiri bàbá Akíntóyè ẹ̀rí bí Nnamdi Kanu ṣe ń fresh bó ṣe ń dán ni kó tó di pé ọmú Nnamdi Kanu ẹ̀rí bàbá Akíntóyè ni bàbá pẹ̀lú àwọn gíní wọn kì í ṣe àwọn ẹ̀sẹ̀lẹ́sọ̀ gíní o kì í ṣe àwọn Senegal gíní o àwọn Yorubawuyi gíní Yorùbá sì ń wọ̀ sọ́rùn èló Yorùbá kí tó Yorùbá àgbà èló là bá fún bàbá yẹn tó bá yẹ bàbá tiẹ̀ ni tó bá yẹ bàbá tèmi ni ó ti tó máa gba sálárì múnimúyẹ God bless àwọn tó mi gbé mi kí lọ́mọdé tèmi mọ́ èmi ọmọ kankan ẹ má wà fún mi o mi ìmọ̀ kankan I don't know anything èmi ẹ ṣé Mrs. Josephine God bless you so don't be distracted. We just have to be focused. Buhari àtàwọn ìwọ̀n wọ́n ní ìjì àdẹ àṣírí ti tú must be area where are you must be where are you àṣírí ti tú ó lè must be ó máa jí fídíò mi wọ́n lọ sọ àṣírí ti tú ó Yorubawuyi popular Yorubawuyi
Masbi ti máa gbẹ ẹ̀mú wà láì máa nà ẹbí Masbi ò lè pa mí tí bá mú ẹ Masbi máa nà ẹbí so àwọn Buhari àtàwọn family ẹ̀ wọ́n ní agenda divide and rule ẹ̀yọ̀kan iná ni wọ́n ń lò láàrin wa láàrin lọ́balọ́ba láàrin níjòyè níjòyè àwọn èèyàn mi tí wọ́n lọ sí ààfin Ọọ̀ni Ọ̀jájá ìgbà tí mo rí online táwọn èèyàn sọ pé Ọ̀jájá ṣe kinní kan I don't see it as anything wọ́n lé wọn lérè yẹn èmi ò rí as anything kò dùn mí wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún ọlọ́jọ́ á parí àbùkù appointment pẹ̀lú bàbá wa Ọọ̀ni Tajudi mo kí yín ẹ ṣé o àbùkù appointment pẹ̀lú bàbá wa Ọọ̀ni a lọ kí bàbá wa Ọọ̀ni sílé ṣèbọ́dún ọlọ́jọ́ á parí Sàásù náà lọ sáàfin lọ kí bàbá àwọn onítíátà wọ́n lọ sáàfin wọ́n lọ kí bàbá wọ́n ní wọ́n bùkù appointment ni ẹ jẹ́ ká ṣe bóyá yẹ ká ṣe kó lè rí bó ṣe máa rí àwa náà bùkù appointment a lọ kí àwọn bàbá ìyẹn tó yẹ pé kí ọdún ọlọ́jọ́ tó parí tí Buhari ò bá ti ṣe àtàwọn fámìlì ẹ̀ tí wọ́n bá ti carry out agenda wọn ó dàbí pé ẹ̀ tí gbọ́ wọ́n sọ fún yín ẹ gbọ́ tẹ́lẹ̀ mo wá ṣàlàyé fún yín o wọ́n sọ fún yín ṣé ẹ ti gbọ́ ẹ ìgbọ́ a máa ṣàlàyé fún ẹ kí tírélà lọ. Ada fún yín máa bú bàbá lọ ní Ọ̀jájá ọkọ Naomi kọ́ o kí ló kọ ìyàwó wọn wọ́n ti gbàgbé mẹ́fà kọ́ra Naomi bàbá wa Ọọ̀ni orí gbogbo aládé à ń bọ̀ láàfin yín wàláì bàbá bá ọmọ wí èmi ò kó jẹ ẹran lé wọn ṣe kí ni kó jẹ wọ́n bá àwọn ọmọ wọn wí ni àwọn bàbá yìí wọ́n ní wọ́n ń ṣe ọdún ọlọ́jọ́ lọ́wọ́ who knows bóyá oore ni àwọn olóyè yẹn ṣe ṣe pé Yorùbá ní ìṣẹ̀ṣe a ní àṣà wọ́n ní wọ́n ń ṣọdún ọlọ́jọ́ lọ́wọ́ bàbá Ọọ̀ni wà nínú ilé àmọ́ bóyá ibi tí wọ́n dúró sí yẹn bóyá wọn ò gbọ́dọ̀ dúró síbẹ̀ ó dàbí obìnrin tó fẹ́ lọ yọjú bàtà wà lọ́tọ̀ kò sí tàbí tójú bọ̀ obìnrin tó lọ tójú bọ̀ kí ni tó ń ṣe ni tó máa fún gbàdí pé kó bẹ̀ yẹn wọn ò fẹ́ kó rí tí ò yẹ kó rí ni èmi rí pé bàbá Ológùdù ṣífò Ológùdù àtàwọn ọba tó kù àtàwọn olóyè tó kù wọn ò fẹ́ kí àwọn Saheed ọmọ Bọ̀tá tí wọ́n wá sí ààfin wọn ò fẹ́ kó rí nǹkan tí ò yẹ kó rí ni bóyá gbogbo ibi tó dúró sí yẹn bóyá wọ́n ti ṣe àwọn kankan síbẹ̀ ta ló mọ̀ bóyá àwọn alálẹ̀ kan wà ń bẹ̀ yẹn bóyá ibi ẹ̀yin tẹ́ lọ sí kíni ẹ má bínú o ẹ bá ní mo ń gbèjà Ọọ̀ni o bàbá wa lọ ní bóyá ibi tẹ́ dúró sí yẹn fa mú ibi ẹ ṣe bóyá ibi tẹ́ fa rọ ibi ẹ ṣe bóyá ibi tẹ́ dúró sí yẹn bóyá àwọn alálẹ̀ kan wà ń bẹ̀ láwọn ibi tẹ́yìn ta tẹ́ǹtì sí yẹn tẹ́yìn ò rí wọn bóyá tó yẹ lọ ṣe ní kó lé yín àwọn kọ́kọ́ lè wá mẹ́tọ́ ti tìbọ̀ bẹ̀ tẹ́ pé ẹ gbọ́dọ̀ dúró síbẹ̀ yẹn ju bàbá yìí lọ wọ́n náà fún yín 10 minutes ẹ mọ̀ bí àwọn alálẹ̀ náà fóònù bàbá Ológùdù pé Ológùdù àwọn ọmọ tí wọ́n dúró yẹn ọmọ Yorùbá ni wọ́n a gbọ́dọ̀ ṣe wọ́n níbi ó yẹ ẹ sọ fún wọn pé kó sáré eré ó yẹ lé wọn ọmọ live show wọ́n gbọ́dọ̀ lọ sí 10 minutes lọ ó yẹ lé wọn léré bóyá oore la bàbá Ológùdù ṣe bóyá tiẹ̀ kọ́ kábíyèsí ọba Ológùdù àtàwọn tó kù oore lẹ ṣe èmi mọ̀ pé àwọn alálẹ̀ àwọn àjọ náà fóònù yín pé ẹ yẹ ilé àwọn ọmọ yín kò lórí ilẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ rí tọ́mọ ní àwọn ibì kan àgbọ̀dọ̀ débẹ̀ ọmọ kínní kan fọmọ rẹ̀ bọ rẹ̀ God bless Sunday Igboho ṣàmì God bless you so èmi bí ní pé kọ́tà bàbá wa ṣe nìyẹn bàbá Ọọ̀ni a ṣì padà bọ̀ láàfin a máa mú táìmù a máa mú schedule bẹ́ẹ̀ àwọn yẹn ní bẹ́ẹ̀ ni ṣe tìrí wọ́n ṣọdún ọlọ́jọ́ lọ́wọ́ wọ́n ti ṣètùtù sí gbogbo ibi tẹ́ lọ dúró sí yẹn gbogbo ibi tẹ́ ti tẹ́ǹtì yẹn wọ́n dúró ṣètùtù síbẹ̀ tó bá yẹ pé àwọn ọmọ àjòjì ló wọ ọbẹ̀ ni wọ́n máa dé ohun ẹbọ ra ni wọ́n máa dé ohun ẹbọ ni nípa ọmọ Yorùbá nìyí ọmọ Yorùbá tàtà nìyí ẹ̀yin ọmọ Yorùbá gidi àyíká òsì o ẹ ti débẹ̀ ẹ ti dúbà ẹ ti yíká ọ̀tún ẹ ti yíká òsì
wọ́n tó pé àwọn Yorùbá gidi làwọn eléyìí àwọn alálẹ̀ wá gbé fóònù àwọn àjọ wọ́n gbé fóònù pé ọmọ ológùdù wọn ò lè pe Ọ̀ọ̀ni wà nulẹ̀ àwọn olóyè náà máa pè pé ẹsẹ̀ fáwọn ọmọ yìí kan kú òun bẹ̀ ẹ má bínú sáwọn bàbá yẹn oore ni wọ́n ṣe fún yín ń tẹ́ àwọn ọmọ tẹ̀yìn ò mọ̀ àwọn ọmọ tèmi àti yín ò mọ̀ so èké tí mo fẹ́ ṣe fún yín jẹ́ ti gbọ́ wípé Buhari ó ti forgive ṣe fọ́ yéé mo lè kọ́ síbi kan òye àtijọ́ tàmí lọ́sàn-án ni owó tí Dangote jẹ Buhari ti forgive ẹ̀ kíní kan tírílíọ̀nù bí mo lè padà ṣú ẹ̀ lẹ́yìn kíní ẹ wo èmi ò gbóyìnbó jàre mo lè gbé síbi kan o kíní kan tírílíọ̀nù tí Dangote tó jẹ Nàìjíríà ẹ jẹ́ kí n bá yín wò bí mo lè rí kíní kan tí tírílíọ̀nù tí Dangote jẹ Nàìjíríà nípa táàkì nǹkan kan Buhari ti dáríjì o wọ́n ti ní kí Dangote máa mú lọ o ẹni wọn lájẹ̀ndà Nigeria is not able láti build one refinery and they are supporting a man individual èèyàn ẹyọ kan tó pé wọ́n látòkè ọya láti kọ́ 4 refineries. Are you sleeping? Wake up! Collect Yoruba nation! Wake up! Collect Yoruba nation! Wake up! Wake up! Collect Yoruba nation! Wake up! Ẹ bá wa bí Buhari. Kí ló dé pé owó tí Dangote tó jẹ Nàìjíríà Buhari ní kó máa mú lọ. Ẹ dákun òyìnbó òun náà máa ń sọ pé wọ́n ṣe ná. Àìgbóyìnbó yìí máa wá di wàhálà omi ilẹ̀ wá gbóyìnbó. Mo ṣe ìfẹ́ sí nìkan. Fàlàí mi ìdí ẹ̀rù. Ó dẹ̀ dùn àbí ní fọ́tò ló wà ní. Ẹ fún mi ní 1 minute ẹjọ́ mo fẹ́ sáré wo jáde. Ilé ìkọ́. Ìwọ ń kọ́. No. Ó ti délẹ̀ Buhari grant ẹláìtí Israel pé mi ò gbédè jẹun páwọn mi lẹ̀ mọ́lẹ̀ titan gini o ẹláìtí kalẹ̀lẹ̀ kẹ́lẹ́ bá gbọ́ igi lárí tí òyìnbó mo fẹ́ sọ pampayé òyìnbó àwọn Buhari's government grants 16 trillion naira. Buhari's government grants 16 trillion million o, not million o. Ẹ kàbẹ̀ láti bí not 16,000 naira, not 1,600, not 16,000, not 16 million, not 16 billion. Ṣé mo pé billion náà ń kó ní gbogbo ọjọ́ wo àwọn ará bíi náà dẹ̀ ní àwọn ará òkè ọya billion náà ń kó ń jọ wo. Now Buhari's government grants 16 trillion naira waivers to Dangote, Honeywell and others. Buhari's government grants 16 trillions. Say trillions in a trillion. You going to waiver to Dangote, Honeywell and others. 16 trillion naira. Dabara ni boto pé Nigeria ò ní owó ẹgbẹ́ ìpè fonítàn. Ìlú tá ti lè forgive èyàn pé máa kó 16 trillion. Èmi kọ́ ni mo ṣe máa para yín. Ẹ lọ Google ẹ̀. 16 trillion naira. Trillion. Buhari dẹ̀ wave ẹ̀. Àwa ń sọ̀rọ̀. Wọ́n ní ká bá sọ̀rọ̀ pa Yorùbá nation. Wọ́n ní ká gbádùn yín dákẹ́. Yorùbá nation ti ṣe kinní kan. Yorùbá nation ti ṣe kinní kan. Ṣá dẹ̀ máa gbẹ́nu dákẹ́ ṣá. Ṣá máa dákẹ́ ṣá. 16 trillion. Mo ṣì ń bọ̀ wá fún yín nìkan. Tẹ́ bá ti gbọ́ nípa Magudu. Secretary Magudu. Mo mọ̀ wá sọ story ẹ̀ fún yín. Almost 70 banks
ló ti gba 1 million naira a day. 1 million naira ló gbà ní a day, almost 70 banks with receipts, everything. Ó wà nílẹ̀ o, ó pọ̀ bí yẹpẹ̀ o, a máa kó wá fún yín. And in less than 5 years, wọ́n ti gba 40 billion naira ní cash. Kò mọ èyí tí wọ́n fi ọwọ́ yí, kò mọ èyí tí wọ́n fi cash, tí wọ́n fi credit card gbà, kò mọ èyí tí wọ́n fi ra properties, kò mọ àwọn owó tí wọ́n gbé ní check, kò mọ èyí tí wọ́n gbé hard currency ní Kaduna nìkan, in a state ẹyọkan nìyẹn ní Nàìjíríà. Àti ìmọ̀ ìtàn gbà ní South West, àti ìmọ̀ ìtàn gbà nílẹ̀ Yorùbá, ti kàyé tí Ogun State, Ọ̀yọ́, gbogbo ẹ̀ láàrin 4-5 years. Ahmed Kalejaye, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́. Ọgbà 50 billion naira cash. Kíyàn kan gba 1 million. Where is EFCC? Where is Central Bank? Nígbà táwọn owó yẹn ń jáde ní èdè, kíyàn gba 1 million. Bí 70 banks ní èdè ní state ẹyọ kan. Mr. Bello ẹ ṣé mo, àbí Mrs. Bello Balikis ẹ ṣé mo dúpẹ́. Ibo ní EFCC wà? Ẹni tó bá lẹ́ni lẹ́yìn, ajá tó lẹ́ni lẹ́yìn á pa ọ̀bọ ni. Wọ́n ṣe kíní yẹn together ni. Wọ́n rotate ẹ̀ ni, wọ́n ti sọ owó Nàìjíríà, wọ́n ti sọ di àmàlà. Wọ́n máa yí bí iṣẹ́ àrìn ni, bí iṣẹ́ àrìn ni, bí iṣẹ́ àrìn ni. Wọ́n kàn yí owó yẹn láàrin ara wọn ni. Ó dà pé ẹ̀ tí gbọ́, màá tó post ẹ̀. Gbogbo àwọn government secretaries tí wọ́n ti retire, wọ́n ti gba retirement wọn. Àwọn owó náà wọ́n ń gbà náà. Pension, retirement, olówó kan tó máa ń gbà. Tí wọ́n ti gba àwọn owó yẹn, ẹ fẹ́ gbọ́, wàláì, wọ́n ti padà sẹ́nu iṣẹ́. Adésanya, ẹ ṣé mo dúpẹ́, wọ́n ti padà sí ẹnu iṣẹ́. Àwọn, if we don't go for Yorùbá nation, ọmọ tálíkà ò lè ríṣẹ́. Àwọn tálíkà wọn máa pa tálíkà ni. Because àwọn ọmọ tí wọ́n wà ń lu òyìnbó mi bí, just like that ọ̀dẹ̀ tó ní kí n máa bọ̀ ńlé. If you want me to come to Nigeria today, I am ready to come. Bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ ìsọ́dọ̀ kí wọ́n sí Nigeria lénìí, I am ready to come. But on one condition. Engineer Daoud, ẹ ṣé mo dúpẹ́, on one condition. Tell Buhari, tell Tinubu, tell Ọ̀ṣínbàjò, Fẹ́mi Adésínà, Peter Obi, Atiku, àti gbogbo àwọn olóṣèlú Nigeria. Tell them to bring their children back to Nigeria and we come with them. Wallahi ta'ala, mo búra fún ẹ. Wọ́n tó ní kí wọ́n sí Nigeria yẹn, I am ready to come now to Nigeria. Bẹ́ẹ̀ tó fún gbogbo àwọn olóṣèlú Nigeria pátápátá kí wọ́n kó àwọn ọmọ wọn kúrò nílùú yìí, tí àwọn ọmọ wọn bá lè máa gbádùn nílùú yìí. Èmi náà yẹn táìtù láti gbádùn nílùú yìí. I'll call you back. Excuse me. Hello? Alexa, máa pè padà. Táwọn ọmọ bá yẹn táìtù láti gbádùn nílùú yìí. Èmi náà àtàwọn ọmọ mi mo yẹn táìtù láti gbádùn nílùú yìí. Bẹ̀tẹ̀ tó bá nílé ní gbogbo àwọn ọmọ àwọn ń lọ sí Nàìjíríà. Tí mi bá tẹ̀lé wọn, sọ pé Yorùbáwùyí kọ́ lórúkọ mi. Pa ajá fún mi màá jẹ. Ayéwa àbí kí ló porúkọ rẹ̀. Pa ajá fún mi. Tí ọmọ Tinubu bá síwájú, tọmọ Àtíkù tẹ̀lé, tọmọ Peter Obi tẹ̀lé, tọmọ Buhari, ọmọ Ọ̀ṣínbàjò, gbogbo àwọn olóṣèlú Nàìjíríà, táwọn ọmọ wọn síwájú. Tí mi bá tẹ̀lé àwọn ọmọ wa sí Nàìjíríà, kò ní ìyá kan, bàbá 15 ló bí mi. Amolai Muhammed. Amolai Muhammed, Mr. Tosin àbí Mrs. Tosin, ẹ ṣé mo dúpẹ́. Can you imagine? Wọ́n tó ní come back to Nigeria. Ìyàwó ẹnìkan ni mí. I am here. Ìyàwó Buhari, President of Nigeria. If Nigeria is safe, kí ló mú kí ló kọ ìyàwó Buhari àbí náà Buhari àbí kí ló ló ń jẹ́? Kí ló mú Aisha Buhari, ìyàwó president yìí, lọ máa gbé Dubai? Tí ìyàwó president yìí má lè fi Nàìjíríà lẹ̀, kó máa lọ gbé sọ fún Aisha Buhari. Ní kókó tó máa bí Aisha Buhari dá, ní kókó èrò kó ní Dubai kó máa bọ̀ lásán dọ̀kì.
ní kí Aisha Buhari kó máa bọ̀ nílé. Don't tell me to come home because I am telling you pé home ibi tó ń pè ní home yẹn kì í ṣe home tèmi, ọmọ Yorùbá ni mí. Aisha Buhari ìyàwó ládùúgbò òtútù burúkú tó mú òtútù burúkú tẹ́tẹ́ èèyàn máa lọ́mọ ọkọ ẹ̀ ní tẹ́ máa yíra yín bí sí Aisha Buhari gbẹrẹ fún ni ìyàwó à Dubai gbẹrẹ fún Aisha Buhari wà. If Aisha Buhari at her age we will be of the same age, ìgbà tá Aisha Buhari ìyàwó president of the same age ni wá. Tí Aisha Buhari bá lè gbogbo òtútù Dubai tó yẹ kó máa sẹ́nẹ̀ngẹ́ kó máa sẹ́nẹ̀kẹ́jọ kó máa rún kó máa tẹ̀ kí Buhari máa rún kó máa tẹ̀. Ìyá oníyà ìyá ya tí Aisha Buhari bá lè yà kó Nàìjíríà kó yà lọ sí Dubai. You cannot tell me to come back yo. So Aisha Buhari go come back. Àbí ládùúgbò òtútù burúkú tó wà ní Dubai yẹn òtútù àbọ̀rùn ló wà ń bẹ̀ tó yẹ kó máa rún kí Buhari máa rún Aisha kó máa tẹ̀ kó máa tẹ̀. Ìyá rò pé kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ, kọ̀rọ̀ Dubai ó yájú kọ̀rọ̀ abẹ́ lọ, ó yà dànù lọ sí Dubai. 16 trillion naira ni Buhari wé fún Dangote. Ẹni wọn lájẹ̀ndà wàláì wọn ní dí àjẹ̀ndà wàláì ni mo sọ fún yín. Mr. Gbenga Ise, let Buhari words come to impact. Mr. Farombi, á dá fún yín kan tí mo sọ náà nìyẹn. Mo ní láti wípé kí Aisha will be of the same age. Tí mi bá jù lọ. Tó yẹ kí Buhari ṣe máa run at her age. Gbẹ̀rẹ̀ fún níyàwó, àpáíkó níyàwó. Buhari ò tẹ̀láyè Dubai, bó ṣe lọ UK, ló lọ UN, ló lọ US, ló lọ France. Tí Aisha wọ́n dẹ̀ sacrifice kọ̀rọ̀ abẹ́ fún Nàìjíríà. So who am I to come? Bẹ́ẹ̀ kó lè dá fún wọn. Kó lè mọ̀ wípé pa àwọn Gàmbàrí Buhari wọ́n ní agenda. Ó ní mo ṣe wá ń sọ̀rọ̀. Buhari ní agenda. Mo sọ wípé ẹ invest. Ẹ pé opulent homes and gardens. Ẹ ń tẹ́ wà ní ìlú òyìnbó. Ẹ invest. Ọlọ́run ní jẹ́ àrí ogun. Àmọ́ àwọn Buhari ti múra kalẹ̀. Ẹ ra ilẹ̀. Ẹ ṣe nǹkan ọ̀gbìn síbẹ̀. Ẹ fowó yín invest. Ẹ má fowó yín sọ pé ẹ kọwọ́ pé ẹnìkan wọ́n fowó yín pa ẹran sínú phone number wọn. Okay, no code in Dubai, hot weather. Okay, so hot weather ló wà ńbẹ̀. Ẹ ká polówó opulent homes and gardens tán ná. 08138002359. Wọ́n wà into properties. Real estate, wọ́n bá yàn kọ́lé, wọ́n bá yàn mójútó lé, wọ́n bá yàn mójútó ko. Wọ́n ní hot weather ló wà ní Dubai, hot weather. Ó wò pé nínú hot weather máa ń dùn. Mo ti gbà wọ́n ní hot weather, máa sọ̀rọ̀ nípa hot weather Dubai náà. Nínú hot weather tó yẹ kí Aisha, wọ́n pa àwọn kan kíní kan ní succulent bra. Ẹ mọ̀ ẹ̀ka sọ̀sọ̀kùsọ̀ jàre. Ṣé ká sọ̀sọ̀kùsọ̀? Baby Abuja dábí. Ebe ìsọkúsọ nìyí. Wọ́n ní hot weather ló wà ní Dubai. Aisha lọ́wọ́ yìí, Aisha Buhari, pé jẹ́ hot weather yẹn. Wọ́n máa pàrọ̀ kíní kan ní succulent bra. Àwọn night gown kan wà tó yẹ pé wọ́n wà skippy àbí ni máa ń pè. Àwọn night gown yẹn tó bá wọ̀ máa ń là ní lẹ́gbẹ̀ẹ́ báyìí. Tó bá pé fẹ́ wọ àwọn bra tó bá wà succulent. Tó yẹ kó máa rìn níwájú Buhari, kíní kó máa ṣe Aṣẹ́wó ni ọdún ìsọkúsọ ni tó yẹ kí Aisha Buhari kó máa gbọ́ kíní yẹn fún Buhari kó máa rìn níwájú Buhari pé bàbá rèé kí wọ́n máa ọmọ ló ṣẹlẹ̀ kẹjọ ló ṣẹlẹ̀ pé Aisha Buhari ò rí ṣe. Aisha Buhari ó ti sacrifice gbogbo díndọ̀ndìn dẹ́ndẹ́ndẹ́. Ẹ̀dùn náà kí ló mú Aisha Buhari sá kúrò láàfin? Ìlú tí olórí ti ya kúrò láàfin, kí ló mú Aisha Buhari sá kúrò láàfin? If Aisha Buhari can ya from ààfin, definitely there's an agenda. Àwọn olórí yín, àwọn olóṣèlú yín, ọmọ ta ló wà Nàìjíríà nù. Wọ́n ẹni tó wà Nàìjíríà ríro tó nǹkan, àwa tá wà ń bí là ń ríro jù. Because àwa la rí data tá fi ń wo ohun tó ń lọ.
àwọn là ń rí rò pé kí ló ń ṣẹlẹ̀ tẹ́yìn bá ti aṣẹ́wó ní bọ́sẹ̀ pẹ̀lú ẹ̀rìn tẹ̀rìn ìbọ́sẹ̀ dè mò ń bọ̀ àbá yìí ọmọ mi ń kọ́ aṣẹ́wó ní aṣẹ́wó ní God bless Yorùbá nation tí àwa táwa níbi bí tá a rí data tá a mọ tó ń ṣẹlẹ̀ ẹ̀yin tó bá ti jí làárọ̀ mo fẹ́ lọ sọ́jà fẹ́ lọ ra kíní kan pé yín máa tajà tẹ máa rówó mú wọn tó máa rówó mú lọ sẹ́nu òun lẹ́ ń dù ríro tó nǹkan kọ́lọ́ máa ẹ̀ka jáde àjáde kú lọ́wọ́ kọ́lọ́ máa ẹ̀ka ṣìrìn bàtà wọ́n wà bí à ń ríro à ń wo íńtánẹ́ẹ̀tì àmọ́ tó ń ṣẹlẹ̀ ìlú tẹ́bi ti ń pa àwọn èèyàn tí àwọn ọmọ skul lọ sí skul á tún sì láti February September la wà yìí o láti February di September á sùn lọ skul wọ́n wá ń protest Buhari ó wá lọ́kàn ó wá ní ọkàn kan ẹ balẹ̀ ó gbé plane ó kó Nàìjíríà àfẹsì kọ́ máa plan káwọn àwọn ológun má gbàjọba ní pàlàpàlà tẹ̀yìn ọmọ Yorùbá ń ṣe tẹ̀ ń dínú ara yín ọmọ Yorùbá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ọmọ Yorùbá tó wá ń mọ̀ta pé kíní kan Yorùbá nation ti ṣe kíní kan pàlàpàlà tẹ̀ ń ṣe yìí àfẹsì kó má yẹ pé Buhari kú òǹlé Ọ̀ṣínbàjò kú òǹlé wọ́n ní don't consider it. Buhari is a afa, is a ológun. Ọ̀ṣínbàjò is a pastor, is a professor. Tó mọ̀ nípa education. Àwọn asu lọ sí school o. Professor Ọ̀ṣínbàjò, Buhari ológun ni o. Wọ́n pa àwọn èèyàn ní Nàìjíríà o. Wọ́n wá ní ilé ń jóná. Ìyá wa mú gèlè. Ó wá ta gèlè báyìí. Ó ní à ń lọ pátì o, òde yá o, à ń lọ sóde. Ẹ mọ̀ pé ìyá yẹn ní àjẹ́ndà káwọn ọmọ yẹn jóná mọ́lé. Ẹ mọ̀ pé ìyá yẹn ní àjẹ́ndà. Buhari tó jẹ́ bàbá ológun. Ṣé sáà bàbá Buhari ṣọ́ọ̀lẹ̀ wá Buhari. Ológun wọ́n pààyàn Nàìjíríà. Bàbá Buhari ó fò pẹ̀rẹ̀. Ó lọ US. Wọ́n lọ Amẹ́ríkà máa ríra wa ìwọ ló lè rí Buhari èmi àti ẹ máa ríra wa mú lọ bá lọ́la ń sìn tó bá rí ayé lọ́la mú lọ bá Buhari àti máa fèsì ara wa ni. Ṣé ìwọ ti mọ̀ pé àjẹ́ńdà wà fún bàbá tó gbé fìlà sórí tó ń rò di ẹmu nígbà tí ilé ẹ̀ ń jóná á fèsì kó mọ̀ yẹ pé àwọn ológun wọn máa ní kán gbàjọba wọn wá ní ìgbà tí ò sí lé ní 1984 kan gbàjọba lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbà tí ò sí lé gbà yẹn fún gbàjọba lọ́wọ́ ẹ̀ ní 84 ṣe ti fọ́kọ ni àbẹ́ ti kí wọ́n gbàjọba lọ́wọ́ ẹ̀ wọ́n ní àìsí nílé yẹ kán gbàjọba tólógun bá gbàjọba àwọn òwò náà wà nínú iṣẹ́ ológun wá ọmọ ìyá mi tó ń bú mi èmi ò ní bá ẹ̀já ọmọ Yorùbá ní ẹ̀mí ní bú ẹ̀ jẹ́kájọ sọ́ láàrin ara wa jẹ́kájọ sọ́ tí ológun bá gbàjọba àwọn òwò náà wà níbi iṣẹ́ ológun àwọn òwò ní top officer tó wà níbi iṣẹ́ ológun lọ́wọ́ yìí tó jẹ́ àjọ sọ́ọ̀ gbogbo àwọn tó jẹ́ Yorùbá tó wà níbi iṣẹ́ ológun wọ́n ti rìtáyà àwọn by fire by force ṣé Buhari ṣe bàbá wọ́n ti rìtáyà àwọn by fire by force àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Ìgbò àwọn tó dẹ̀ wò pé àwọn sì strong àwọn ò fẹ́ rìtáyà wọ́n ti rìn wọ́n lọ sógun Boko Haram àwọn bókòbòkò wọ́n ti fi wọ́n láàánú náà sọ fún mi ta ló wà níbi iṣẹ́ ológun sí ọ̀gá kọ́sítọ́ọ̀mù ta ni ọ̀gá sójà ta ni ọ̀gá ọlọ́pàá ta ni ọ̀gá navy ta ni ọ̀gá air force ta ni NNPC from number 1 to number 20 Gàmbàrí ni gbogbo wọn from number 1 NNPC ó wà lọ́wọ́ mi ó pọ̀ fẹ́ yìí náà yá mi bọ́ sẹ́yìn from number 1 to number 20 Gàmbàrí ni wọ́n tó bá rí pé Buhari ti kúrò lẹ́sìn kàtí ẹ̀ ni wọ́n rò bẹ́ẹ̀ o wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ o Buhari kúrò lé Ọ̀ṣínbàjò kúrò lé ológun gbàjọba ta ló bá gbàjọba yẹn Gàmbàrí ó dẹ̀ believe pé ìpànìyàn yẹn ò ní continue wọn ò ní máa rún ọmọ Yorùbá nìṣó orí ẹ̀ àwa ò ti Tinubu a ní kí Tinubu kó má contest àwọn òfẹ́ kan fi Tinubu ka scores ni if you say I'm campaigning for Tinubu I am not campaigning for Tinubu but ó máa ń jẹ́ kó dùn mí pé wọ́n fi ìran mi ka scores mi fẹ́ kàn fi Tinubu ka scores ni kò sí nǹkan kan ó fẹ́ gbọ́ Tinubu presidential candidate Shettima vice president candidate
ó ìṣẹ̀tìmà olórí àwọn boko àbí olórí àwọn agbésùmọ̀mí ní ṣẹ̀tìmà àdàfún ìbẹ̀rẹ̀ pé olórí àwọn agbésùmọ̀mí yẹn kí ni ṣẹ̀tìmà sọ́njọ́ tó ń campaign wọ́n ìwọlé ohun ọ̀sí ìdìbò fún wọn o ó ní tàbí ó ní òun ó ní Tinubu kò gbọ́dọ̀ sọ ọkàn òun ló mọ̀ wà ní ìcháàjì security Nigeria o lè ló máa ìcháàjì security ọdẹ àdúgbò yín ó ló máa wà ní ìcháàjì security Nigeria lọ́rọ̀ bá finish ló bá tán síbẹ̀ ṣé a safe tíṣẹ́ tí wọ́n bá débẹ̀ ṣá safe láti kú bá débẹ̀ ṣá safe tí Obi bá débẹ̀ ṣá safe tí Tinubu bá débẹ̀ ṣá safe èyí ká lọ fún Yorùbá nation wa àní ẹ má campaign lọ ẹ má wá fi ẹnu àlùfàǹṣá ẹnu àgbákò máa fi kan Yorùbá nation ẹyẹ ìfẹnu rádaràda ẹnu àlùfàǹṣẹ ẹnu àgbákò máa fi kan bàbá Bánjí Akíntóyè pé wọ́n ń jẹ mùdùmùdù wọ́n ń kówó jẹ bàbá Bánjí Akíntóyè máa báṣẹ́ ẹ lọ emeritus máa báṣẹ́ ẹ lọ professor Bánjí Akíntóyè máa báṣẹ́ ẹ lọ o iṣẹ́ ẹ máa ń tẹ́ wá lọ́rùn Bánjí Akíntóyè máa báṣẹ́ ẹ lọ máa báṣẹ́ ẹ lọ Sunday Adisa máa báṣẹ́ ẹ lọ o iṣẹ́ ẹ̀yin máa ń tẹ́ wá lọ́rùn àmọ́ Adéyẹmọ máa bá Adisa máa báṣẹ́ ẹ lọ Ọlọ́run bá wa dúró tì ẹ́ bàbá Bánjí Akíntóyè ẹ wò ó èmi ò tí fowó sínú kinní àmọ́ pẹ̀lú èdè tó ṣẹlẹ̀ yìí tí mo gbọ́ yìí bàbá mo ń lọ fowó síbẹ̀ fún yín kẹ́ ẹ jẹ kẹ́ ẹ mu tó bá possible kẹ́ tó ok mọ́mí wà nílé tó bá kókò sí pé mọ́mí wọ́n tẹ̀lé yín lọ sí Benin Republic ni bàbá mi bá tún ní kẹ́ ẹ ṣọ́ ọmọ a máa sẹ́ndì owó sí kẹ́ fi ṣọ́ ọmọ bàbá Bánjí Akíntóyè bàbá Bánjí Akíntóyè a máa sẹ́ndì owó sí kẹ́ ẹ jẹ ẹ mu ẹ tún ṣe ọmọ ẹ ṣọmọ alára òòrùn ẹ ló kó àìsàn kó àìwò ìbára là ń sẹ́ndì owó sí wọn ẹ kàn máa jẹun kọ́ yóò jàre kọ́ tún ṣọmọ kọ́ tún ara ìfẹ́ alẹ́ ra ẹ gẹ́gẹ́ ẹ tó máa pẹ́sì red ẹ̀jẹ̀ fojú tọ̀hún sílẹ̀ tó máa pẹ́sì tó wá yẹ̀ wá pẹ́sì tí ẹ máa pẹ́sì red edge tó wá yẹ̀ wá pẹ́sì ló ń pẹ́sì yẹ fílẹ̀ mo nífẹ̀ẹ́ yín see you later ẹ ṣé mo dúpẹ́ God bless you I love you. All right.